ìpìlẹ̀ mi ó mọ̀ dá. Ẹ káàsán. Ó mú mi rìn láláì fẹsẹ̀ kọ. Ẹ káàárọ̀, ẹ káalẹ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú dédé àsìkò ibi ògbó tẹ́ bá ti ń gbádùn ìkànnì Green Radio TV. Mi kò rí pálánù àdá ọ̀dà. Òun ló ń jà mí bí adarán. Gbọ́ sẹ́lẹ́ńsẹ́ la bá wọlé fún tèní. Olóore mi ló ń tọ́ ìṣiṣẹ́ mi. Bẹ́ẹ̀ ni wọ́n lẹ́ni tó bá mọnú rò á kàn wó títí tí a wà wò wípé ṣé ó possible kó má dáa fún mi ṣá. Ìwọlé ìmọ̀lẹ̀ bàbá bẹ̀rẹ̀ ní tálẹ́rì náà ti ń sọ. A wá wò títí pé bọ̀ bí èèyàn kan lọ lọ́run rí náà. Ti ń sọ gbọ́yé mi ò lè dìde mọ́. Ìyẹn lórí yóò wá tọ́ sí lẹ́nu pé ta lẹni náà tó sọ pé kò lè dá, ta lẹni náà tó sọ wípé mi ò lè dìde mọ́. Ìlú ọmọdé lọ òṣìpọ̀ o. Ẹ̀dá bá wò títí tó ronú jinlẹ̀ á mọ̀ wípé ogun tóun ò rí ló pọ̀ jẹ́lẹ̀ èyí tóun rí lọ tọ́lọ́run sì ń bóun ṣe. Wàá wá wo orú èèyàn sùsùsù tó sọ wípé ṣé kò lè dáa fún ẹ, wọ́n jẹ́ kó yẹ ni ẹ pé ó tiẹ̀ ti dáa fún ẹ ni. Àní ta lẹni náà tó sọ pé kò lè dáa fún ẹ, ìwọ máa rò nínú ọkàn ẹ wípé ìwọ jẹ́ kó wà nínú ọkàn àyẹ̀pọ̀ ti dáa fún ọ. Nítorí Yorùbá bọ̀ wọ́n ní àpèmọ́rẹ́ ẹni báyìí là á pè tèmi dèrè. Àní ta lẹni náà tó sọ pé ó ti tán nínú ayé rẹ, ìwọ kọ̀ǹfàmù ẹ̀ fúnra tiẹ̀ wípé ó yìí ṣẹ́kù. Ènìyàn ló ń lọ tán, Ọlọ́run ò ló tán, ènìyàn ló ń lọ, Ọlọ́run ò kì í lọ. Ènìyàn ló ń kú, Ọlọ́run ò kì í kú, ènìyàn ló ń fìyàn sílẹ̀, Ọlọ́run ò lè fìyàn sílẹ̀. Ayé ló sọ pé ò lè ní láárí, èèyàn ló sọ pé Ọlọ́run ò lè gbọ́ tí ẹbí èèyàn kọ́ lọ Ọlọ́run rí o torí ohun ìyàtọ̀ Ọlọ́run ọ̀jọ̀ra wọn. Mo kí wa káàárọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Ayé Obìnrin. Èèyàn rí agbanilágbà tán ni ó máa dùn gan. Pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Olúwafúnmiláyọ̀ tèmi, aya Animashaun ọmọ bàbá òye níranlẹ̀ Ìbàdàn. Aya wọn lọ́yọ̀ Aláàfin rèé, òjò pàṣẹ kẹrẹ̀mọ́dẹ̀ ní tíá, bẹ́ẹ̀ ni ọmọ ti tàtìbà. Ìbàdàn mẹ́rù ni mí, ẹrú ẹ̀ náà tún mẹ́rù abẹ́rú kó wọn lẹ́rú lójoogbó. Èmi àmọ́ Olódùmarè tó sọ̀rọ̀ mi state and capital. Ìbà rẹ̀ ni mo ṣe torí pé lẹ́yìn Ọlọ́run náà ni. Ẹ káàsán lẹ́ẹ̀kan sí i. Ó ti wù kó rí ìrànwọ́ wa látọ̀dọ̀ Olúwa ó pọ̀ ní àánú omi kọrin. Ẹ jẹ́ kí Ọlọ́run tó róhun là kọ́kọ́, Ọlọ́run tó pọ̀ láàánú, tó pọ̀ níye, tó pọ̀ lọ́jọ́ orí, tó pọ̀ níbùkún, tó pọ̀ lẹ́wà, tó pọ̀ lówó, tó pọ̀ lọ́mọ, tó pọ̀ lálàáfíà, ìkú tí ṣe baálé ọrọ̀, Ọlọ́run tó pọ̀ láyé, tó pọ̀ lọ́run. Ta ló lọ́lọ́run mi ò pọ̀, ó pọ̀pọ̀pọ̀, ó dákọ, ó pọ̀pọ̀pọ̀, ó dábo, ó pọ̀pọ̀pọ̀ ẹranko tó dá, kódà ẹlòmíì ò tiẹ̀ mọ iye ẹranko tó dá, tá a bá ní a máa kà lé ní èjì. Ó pọ̀pọ̀pọ̀ ewéko lóǹkà, ó pọ̀pọ̀pọ̀ ilẹ̀ tẹ́jú rẹ́rẹ́rẹ́, ó pọ̀pọ̀pọ̀ ẹja nubú náà ṣe tiẹ̀. Ẹ bá gbórúkọ Ọlọ́run ọba tóbi. Èmi àmọ́ onítẹ̀dá bá kọ̀ tí ò sin Ọlọ́run, òrìṣà tí ò tọ́ Ọlọ́run ni ó sìn, nítorí pé Ọlọ́run yìí gan làkọ́kọ́ nú ayé ẹ̀dá. Bẹ́ẹ̀ ni Ọlọ́run yìí làkọ́kọ́ náà ní parí, ọba tó ti mọ̀ mí kí n tó mọ náà ìyá mi ẹ jẹ́ kí Ọlọ́run alágbára ògbìjà má ṣèké, ọba wakọ̀ má dànù, ọba tó ń tu ọkọ̀ ayé mi àti yín tí ò tú sódò, tí ò tú síná, tí ò tú sókun, tí ò tú síbi gegele méjì tó jẹ́ pé àlè rẹ̀ nìkankan tó jẹ́ olùrànlọ́wọ́, ó sì ń ṣe olùrànlọ́wọ́ ayé mi àti ẹ jẹ́ kí. Kí ló ń ta mú wá lórí ètò fún tèní? Gbogbo àwa ladies, àwa guys, ẹ súnmọ́ tòsí, ẹ wá gbọ́ ètò yín, ètò Ayé Obìnrin. Pàápàá jùlọ àwọn obìnrin tán bá náà bírèkì heart èèyàn, ẹ mọ̀jẹ̀ atara wa jọ máa ń ba obìnrin jọkùnrin lọ. Ẹlòmíì ní sísá Funmi ọmọ máa ń bọ ọkùnrin, ṣùgbọ́n àwọn obìnrin ò lọ́kàn. Ṣùgbọ́n náà tá a fi ní jẹ́ kí bírèkì àti yẹn kó tún pọ̀jù náà ni pé ká máa expect the unexpected. Ìyẹn náà ni òfin ní jó wa. Ẹ̀yin sisi tó máa yé jẹ, ẹ̀yin sisi tó dà mí, ẹ̀yin sisi tó make sense. Ẹ wá gbọ́ mi àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ní oníkèpù ni, à ń lò borí ni, à ń lò borun ni, àti ẹ̀wà náà mà ní pé ẹ wo mi ń wọ ṣòkòtò ẹ ṣàjẹun ra ṣe lóníṣẹ́ skopo gan gbogbo yín pátápátá ni ẹ wá gbọ́ mi. Everything depends on you.
thing in my eyes of you. ṣé ẹ̀rí tó bá dìgbà náà lọ́hùn ọmọ gbọ́ I love you torí tọrùn ìwọ gangan lẹ́ni bí ọkàn mi. ẹ mọ̀ gbọ́ ìwọ láyé mi ìwọ lọ́rùn mi ìwọ láyà mi àwọn guys ní àzìn àwọn ọkùnrin wa nìyẹn gbogbo ìgbà tó wọ́ ọ̀gbà tí ìtẹ̀ èkú dà àníwọ̀ lẹ́yìn ojú mi tó tẹ́yìn ojú òun tó bá lò ṣe mẹ́yìn ojú òun ti fọ́ nìyẹn òkè lámbà continue. àwọn obìnrin ẹ̀sùn mọ́tò sí pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ̀ tí màrí ọwọ́ tèmi rè ó ṣẹ́rí pé ó ń ṣáná kò ń ṣeré. wọ́n ká lè bọ́ ànífọ̀kànbalẹ̀ ọjọ́ ayérayé kọ́ lọ́mọjà arógun mental problem. ọlọ́run gbọ́ tí ọkùnrin míì bá ń ta oògùn lékulẹ́ja nínú móòlù ẹ̀ tàbórí títí ọlọ́dà kò lè kù tàbí ẹnu rẹ̀ dùn dé ẹnu ọkùnrin míì dùn débi wípé afẹ́ ọ̀rẹ́ kìíní afẹ́ ọ̀rẹ́ kejì tí wọ́n tún mọ́ra wọn ẹnu ọkùnrin míì dùn débi wípé àbúrò ìyàwó gan òní mọ̀ pé ó ń fẹ́ ó nàkì àbúrò rẹ̀ ẹ má jà tanra wa jẹ ẹ jẹ́ ká wise ẹ jẹ́ ká gbọ́n ẹ jẹ́ ká máa expect the unexpected lóòótọ́ náà ẹlẹ́rara gbogbo wa tífẹ́ bá dẹ̀ ti dé ó máa ń crowd face ní ṣùgbọ́n ẹ má jà tanra wa jẹ ìfẹ́ yẹn gangan ó lè gbéyàn ṣubú tó o bá kéèsára. Baby, make you come closer where you there, wherever you are. ọ̀nà mi kò dùn mí ọgbà mi kò bà mí kò bọ́ níbi tó lápẹ̀rẹ̀. And I'm screaming. ẹlòmíín níbolo náà gbọ́kàn rẹ̀ sí tí wọ́n fi ń bírèkì ọkàn wá jẹ́yìn àbọ̀jábọ̀ tó ń kàn fi ń bírèkì àtẹ just like that. ẹ má jẹ́ àtàrà wa jọ bọ akálukú kọjá yìí. ṣé ẹni tí ó pè ní ìfẹ́ olóyìnbó ń pè ní love love àwa ń pè ní ìfẹ́ bẹ́ẹ̀ ni nítorí pé a mọ̀ yìí pé ọlọ́run gangan nìfẹ́ ẹ ṣe jẹ́ ká máa ní at the back of our mind pé ọlọ́run gangan lábánimúlẹ̀ tí ò ní í dání. ẹ̀yin ń béèrè pé ṣáàwá ní boyfriend mọ́ ni bàbá tèmi máa ń jẹ́ kí nǹkan kan yé mi á ní tiwa àtọkùnrin bá jọ court for like 10-20 years ìgbà tó ṣeé ṣe bẹ́ẹ̀ o lórí pa ìtìjọ court for 10 ọdún tó ṣeé ṣe bẹ́ẹ̀ o wọ́n kàn fi ṣàlàyé ọ̀rọ̀ ni o wọ́n lè tí ìmọ̀ wá ara yín àfi tẹ́ ẹ bá tó kó wọnú ilé ara yín tún wá tún lè tí ìmọ̀ wá ara yín gangan pàtó àfi tẹ́bí ọkọ àtẹ́bí ìyàwó bá wà lẹ́tọ̀ọ́ mọ́kọ́lọ̀ tí kálukú gangan mọ̀ tó nínú ìfẹ́ tún wá lè tí ìmọ̀ wá ara yín àfi tẹ́ ẹ bá ń bímọ. Whatever it takes, I'll be there for you. 'Cause I love you, I love you, I love you, I love you. ó dáńgbà náà ṣe ká wá máa dọ́bù déètì èmi ò sí ń bẹ̀ mi ò fọwọ́ sí torí pé olórin kan sọ ó ní kò sọwọ́ mi níbi àbòsí o ìjàngelété kò sọwọ́ mi níbi àbòsí ẹ má dọ́bù déètì torí ẹni tí dọ́bù déètì ń bá mọ́ lára lásìkò ẹ má jà tanra wa jẹ tó bá lọ́wọ́ àlẹ́ ọkọ yóò máa yàn lẹ̀. èmi ò fọwọ́ sí ká ẹ má dọ́bù déètì o ṣùgbọ́n ẹ má expect the unexpected mi máa ń ké. Only you fit be my love. Our love no go slow down. We go take over the whole town. Our love no go. ohun tá a fẹ́ fi gbara wa nímọ̀ràn fún tèmi ó náà ni mo pè ní egbò ọkàn. ṣé èyí tá a bá ń sọ̀rọ̀ nípa egbò ọkàn àrùn burúkú tó burú jù ni kò ní bèmí àti yín lórí ọmọ lórí ọkọ lórí aya lórí gbogbo tó yí wa ká. ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa egbò ọkàn tá a ń sọ̀rọ̀ yìí ó mú mi rántí ìtàn kankan tí mo fẹ́ ṣàlàyé fún wa tí mo fẹ́ sọ láàrin ìṣẹ́jú péréte. ọ̀rọ̀ tí mò ń sọ lè bá àtúbọ̀ yé wa dáadáa gan pàtó nísànsán. ẹgbọ́n lábàárí ní agbájé o. àwa ò ṣe ti bàbá mọ́ tó wọlé ẹ̀ kejì. ọ̀rọ̀ ọ̀fẹ́ lè púpọ̀ jù. lórí ẹ̀rọ ayélujára wọn á ní nǹkan 10 tó lè bá a fi mọ̀ pọ́kùnrin tí ì zẹ̀ lórí ẹ̀rọ ayélujára wọn á ní nǹkan 12 tó lè bá a fi mọ̀ true love wọn á ní nǹkan 20 tó lè bá a fi mọ̀ ìpele òní ẹ̀fẹ́ ẹ má jẹ́ àtàrà wa jẹ bẹ́ẹ̀ ṣe ń kà tèmi náà ń kà náà lẹ́ni tí ó dùn fún yín náà ń kà. ìyàwó ẹ wá gbọ́. bí wọ́n bá kélé wọn a sì tún bọ́ bò mí. ṣé àwọn tó ń gbé powder láti bí lọ òkè òkun àbí látòkè òkun wá síbí àwọn náà mọ bó ṣe ń lọ tán bá náà ti àṣírí ti tú lọ́nà kan wá dẹ̀ tún mọ́nà mí pọ̀n. ọ̀rẹ́ méjì láàrin bàbá pẹ̀lú ọmọ tóbi o. wọ́n kankan tá a lè ní o náà lẹ́ni tẹ́mi àti yín ò ní sọ síta ìyẹn ni pé mọ̀ sínú mọ̀ síkùn pàápàá jùlọ ẹ̀yin ọlọ́mọge mò ń bá wí o èmi ti bọ́rọ̀ ayé tèmi dé rígun mẹ́rẹ̀ẹ̀rin Animashaun o.
ohun tí mò ń gbìyànjú àti ṣàlàyé fún wa ni wípé mọ̀ sínú wọn tí wọ́n pè ní awo mọ̀ síkùn. ọkùnrin tí ó jàǹbá ayé rẹ tí ó kàn sọ ẹ́dọ̀ ní òhò bí àlùbọ́sà kò ní ṣàlàyé fẹ́ kò sì ní kọ́ síwájú orí ṣùgbọ́n be wise. wise yẹn gangan lọ̀rọ̀ ìwọ gangan gbọ́n nínú kó gbọ́n lẹ́yìn. ẹ bá mi yóò bó ànábì kí n gbọ́ná. èmi máa ń sọ nǹkan kan ọkùnrin tó bá lò ń déètì tó bá kọ́kọ́ ti introduce sex sí ẹ̀yin òun ṣe ọkùnrin sorry to say. sísá fún mi kí lè ṣọ́ ṣiṣẹ́ àwa ní ìtura ni àṣọ ń ṣerú ẹ̀ ní òkè. lọ́jọ́ tó pẹ́ o. ọ̀dà nígbà tó bá ti ṣe tó máa ṣe tó wá ṣe é lẹ̀ bí àlùbọ́sẹ̀ tá eléwé tó mọ kókó tó mọ̀nà tá a gbà lọ́tún ni àbí lọ́sì at the end of the day wàá wá máa sunkún egbére òkè wàá padà wàá bá Animashaun. ẹyin tó ń ṣe. ẹ jẹ́ ẹ bá ń gbórí ọ̀rọ̀ ayé mi ẹ má dárúkọ mi ẹ ṣáà fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n. bí o gbọ́ ọ̀rọ̀ mi o ọkọ̀ tọ́jú àyà rẹ tó bá délé. nígbà tí ọkùnrin bá ti kọ́kọ́ rí òwò ẹbí tí mo máa ń ṣàlàyé fáwọn èèyàn yìí pé tá a bá cover ara wa torí ọ̀rọ̀ ayé ara wa ni ẹ má jẹ́ àtara wa jẹ oúnjẹ tó bá precious tó make sense ẹ̀yìn ẹ̀wà àwọn tó ń ta kí náà pé àwọn ní tree àwọn ní fast food yẹn ẹni tí wọ́n bá fẹ́ package oúnjẹ fún yín wọ́n á cover wọ́n á fi àwọn ṣáìṣáì kan sí tó yẹ pé yín gan wò pé kóúnjẹ yẹn má dùn ẹni tó wà ní ẹ̀yẹn gẹ̀yìn gan wà yìí gà láti fẹ́ ṣe nítorí pé wọ́n cover. ọ̀wá ló fẹ́ lè róúnjẹ ní small size kan àbí mr kinní kankan at the end of the day kan ti wá kí gbogbo èsì Ìbàdàn èsì yẹn kó ti pé bò ó nítorí òjẹ̀ fẹ́ jẹ sínú ọ̀rọ̀ yẹn dàbí ẹni tó ń ṣe ara lẹ̀ tó ń wọ aṣọ tí ò bìkítà ẹni àmọ̀rí ìbá àkókò kan ayé. lọ́jọ́ dòdò lọ́jọ́ kíkọ́ o àmọ́ o ẹ ṣàlùyẹ. lóòótọ́ náà o lè máa rò wípé aṣẹ́mi ò wá nígbà fún ni at least àtijọ́ ń bá boys almost a year náà àlẹ́ ó ti tó 6 months jẹ́ kúkú gbà fún náà because kó ń bà lọ wojú ẹlòmíì tó o bá gbà fún kó máa bẹ́ẹ̀ ṣe láàárọ̀ lọ́sàn-án nídà ìyàlẹ́ta nídàájí lóru àmọ́ fẹ̀rẹ̀mọ́jú gbàgbé òṣì á padà lọ ṣe tí ó ṣe tó bá jẹ́ni tó jó ń ṣìnà. ó yàgbọ́n o. ẹni ó ń ṣe ẹni á pè ló ń ṣìnà tán tún padà sọ ń ṣìnà ẹ mọ̀ bínú bọ̀dá mi ṣìnà ẹ̀yìn kan ẹnjìníà. láìpẹ́ o. àwọn ṣìnà tí mú wọn bú ṣìnà. àmì kórí fún wọn lọ́mọ tó dòdò àrígbéjò. ọ̀rọ̀ yìí ló máa mú mi sọ ìtàn kékeré kan tó ṣẹlẹ̀ láàrin ọ̀dọ́mọkùnrin àti ọ̀dọ́mọbìnrin kan wọ́n ti ń bẹ̀rẹ̀ àníyàn wọn lọ ó ti ń lo okùn ọdún kan ẹ má gbàgbé tí mo pàkórí ọ̀rọ̀ yìí mo pè ní egbò ọkàn ṣé ẹ rí wọn lẹ́ni tí ó padà lẹ́yìn èèyàn kò ní gbọ̀n ní gbọ̀rọ̀ ẹsẹ̀ eléyìí ó tiẹ̀ tún wá jẹ́ kó gbọ̀rọ̀ ẹsẹ̀ òun ni ó kù bíi ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì tí ó propose sí another girl ó dẹ̀ tún sọ fún girlfriend ẹ̀ yìí pé kó wá bóun níjẹ̀bú òde yìí pé kó wá bóun níjẹ̀bú òde yẹn ni yìí pé kó ṣe àmírelé òrèlé fún. kọ́kọ́ náà tẹ́wọ́ bẹ́ẹ̀ yẹ. ọmọ ọlọ́mọ èyí eléníyàn ṣé ò wá ní ìtura ni. jẹ́jẹ́ àkànjí wà ní. ìyẹn gangan ló ń fọmọbìnrin lórí pé ẹjọ́ torí ọlọ́ọ̀tá bá láyélé ayélé òun ò tí ì mọ̀ páyélé òun ṣe é mọ̀ páyélé ọ̀rọ̀ tí mò ń bá yín sọ reality ni ọ̀rọ̀ ọ̀sẹ̀ tó lọ ni. ẹlẹ́sẹ̀ igi jẹ́jẹ́ àkànjí wà ní tòun. nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọmọbìnrin náà ni wípé n tó máa ń sábà dùn obìnrin jù ẹ̀wọ̀ ẹ má jẹ́ àtàrà wa jẹ́ gbogbo wa láti gbọ́n ohun tó máa ń sábà dùn obìnrin jù nínú ọkàn àti nínú ẹ̀mí àti nínú ara tó máa fi ń ṣẹlòmíì ìdóní mẹ́ta ó rèé o ládùúrú bí mo ṣe ṣe fọmọ yìí tó wípé kó má lọ fẹ́ lòmíì àtẹ̀mí àtàrà mi ni mo fi fún ọkàn rẹ̀ ọmọ ọlọ́mọ àní kó o gbọ́n nínú kó o gbọ́n lẹ́yìn tó bá ti di pé ọmọ tó ṣẹlẹ̀ wàá bá mi léṣó ní màlẹ́ríà ní kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n jẹ́ nọ́ọ̀sì járe. ṣé ẹ ráwọn ọkùnrin kan tiẹ̀ wàá gbọ́nú ayédèbí wípé ẹjọ́ relationship yẹn máa make sense ẹjọ́ máa lọ lónífẹ́lẹ́lẹ́ gbà tán bá máa lọ fẹ́ ọmọbìnrin tán máa lọ fẹ́ Sisi ó lè jẹ́ pé gbà tí ìwọ tó wà ní SS3 ọmọ Sisi tó fẹ́ yẹn bóyá ó ṣẹ̀ wá GS2 àbí kó ṣẹ̀ fẹ́ ṣe common transport sí kíláàsì maybe GS1 afresh ni mò ń try láti sọ lọ fún ọmọ lẹ́lẹ̀ tó mẹ́rin ọ̀rọ̀ pé wow ìyẹn ní pọ́kùnrin ò ń dàgbà jàre. lóòótọ́ ló lè máa dùn ẹ́ lóòótọ́ ni pé ọjọ́ orí mi ti ń lọ mo ti wọ 30 mo ti wọ 35 mo mọ̀ tí ń fẹ́ pé 29 lóòótọ́ ni èmi ò jiyàn ṣùgbọ́n èmi ní ìgbàgbọ́ wípé omi tẹ́dà á mu kò ní í ṣàn kọjá ẹ̀ tí tèmi ni pé má fọkùnrin ṣakọ.
ó wọ́ọ̀tì mi ṣerú ẹ̀ náà sọ ni kí ló ń ṣẹlẹ̀ èmi mà ní wò mí nà ọmọ mo kà mo tún ka páálí ẹ̀yẹ̀ yẹn náà bẹ́ẹ̀ sọ continue. ẹ kú oríire ni ó tọkọtaya ẹ máa jó ẹ kú oríire. bẹ́ẹ̀ ni orin tí wọ́n kọ fún wa tó bá dijọ́ ẹnìyẹn àwa sisi tá a sì ń wojú ọlọ́run láṣẹ Èdùmàrè eégún ààyìn lẹ́fẹ̀ẹ́ ẹ̀yin bọ́ìsì náà ṣe ń wojú ọlọ́run ẹ̀ ní ṣìyàn ṣùgbọ́n ẹ máa rọra ẹ má kó àdánwò bá àwọn tẹ́ ẹ fẹ́ fẹ́ ọkùnrin mi ò ti lọ ṣàforígbá tán níta ọkùnrin mi ò ti ná gbàrà ná gbòòrò bó ṣe ń ṣẹ́yún méjì ní iṣẹ́ mẹ́ta ló ń sọkùnrin ló ń sóbìnrin kò tiẹ̀ lè óńgò lè mọ iye ọmọ tó ní lọ́rùn mọ́ ìgbà tí ó bá sì lọ fẹ́ yàwó á tún wá lọ fẹ́fẹ́ jìn Allahu Akbar ẹ̀rí pórúkọ ọlọ́run yìí àkìkì tá àpèpè tán ni ọlọ́run lágbára pọ̀ ẹ dákun ẹjọ́ tó bá wá dọjọ́ iwájú táwọn yẹn bá wá lọ dìtẹ́ẹ̀tì pé ó padà lọ ṣé kí ni ó padà lọ fáwọn káfà lẹ́sẹ̀ ni ṣé o rò yí pé àwọn gan ò ní find solution sọ̀rọ̀ ara wọn láti ṣe ẹ níbi. mo ní ọ̀rẹ́ kan à ń pè ní Abdulateef ọmọkùnrin yẹn á máa sọ lẹ́nu ara ẹ̀ ní dókítà ni á ní ẹ̀fẹ̀ má ní mò ń jẹ́ á ní àfi obìnrin tó bá kọ òun ni òun ò kí ń kọ obìnrin sílẹ̀ ṣé ọ̀pọ̀lọpọ̀ wa náà la lè sọ inú mi sì ti dùn pé ọ̀rẹ́ mi pàdé mi jùjùjù kódà ẹjẹ́ ńlọ́mọ ìyá mi torí child friend mi ni ó ti ń bọ́kùnrin àbúrò ń bóbìnrin àbí ó tún máa ń sọ ni pé àní tóun bá máa treat obìnrin kí wọ́n ṣe bẹ́ẹ̀ fún ọmọ òun àbí kàn tiẹ̀ kóun gangan tiẹ̀ rí àpadà sí nǹkan kan tóun fi mọ̀ pé ìwọ ẹ̀ṣẹ̀ òun lòun ń jẹ. ókè ṣéwọ náà lè sọ bẹ́ẹ̀ ṣá. kọ́kọ́ náà tẹ́wọ́ bẹ́ẹ̀ yẹ. ẹ má gbàgbé ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ àwọn ọmọkùnrin àtọmọbìnrin yìí wọ́n ń fẹ́ra wọn wọ́n ń befriend ara wọn sorry to say wọ́n ń befriend ara wọn ìfẹ́ra wọn wọlé o wọ́n ń befriend ara yẹn ni pé wọ́n ìwà lójú ọ̀nà. ẹ má jẹ́ àtàrà wa jẹ́ kò sí tó dùn mọ́bìnrin tí ò tí ì lọ́kọ tó jẹ́ sisi bíi kí ìyá boyfriend yóò pé ìyàwó mi báwo ni inú rẹ̀ ó dùn débi pé orí ẹ̀ máa fẹ̀ hò. ẹlòmí ọfọṣọfọṣọ afọfọfọ ó tún lè ní mọ́mí ẹ wò ẹjẹ́ ń bá inú géètì inú ilé yìí ó ti dọ̀tí. ẹlòmí lè ní mọ́mí ẹjẹ́ ń bá yín fọ mọ́tò kí ló dé láì ṣe car wash. obìnrin mi aṣọ tí ò lè báyìí ẹ̀fọ́ láti gbọ́n ti bí tó bá kó ta báyìí ọkọ̀ fọ̀ báyìí kí ló dé aṣọ tó fọ̀ tí ó ṣe owó làbọ̀rọ̀ mọ́ ṣiṣẹ́ àṣeélẹ̀. ẹlòmíín gbọ́ bá sì fẹ́ bá yí ọ̀rọ̀ jẹ́ ọmọbìnrin tó gbọ́dà bóyá Canada ni wọ́n ti pàdé ara wọn àbá Amẹ́ríkà àwọn ìlú tí ń kàkàkà. tẹ́ ẹ bá wà tẹ́lẹ̀wọ́ ọmọbìnrin á ṣe kí ni á soft á make sense á mọ́ lólóló ńgbà tí ọ̀fọ́ ṣọ́ọ́bù. èmi àní àmọ́ ṣe bó ṣe tọ́ mi ò ní àmọ́ ṣe bó ṣe yẹn ṣùgbọ́n àwọn girlfriend kan ń bẹ lójú ọ̀nà débi pé kódà tí ọmọkùnrin yẹn padà bá wá fẹ́ lómi àwọn inú family gan fẹ́ lé wọn lépè wọ́n ti rò pé rí sí ló ò padà fẹ́ rí sí mọ́ bá a ṣe dáńkọ́ ṣé ó wàá padà fọmọ fún mi ni kí ló dé pẹ̀lú aṣọ tó fọ̀ tó yìí ọmọbìnrin mọ̀ fọ aṣọ ṣé ẹ sì nínú àwọn boyfriend yẹn family ẹlòmíì bàjẹ́ ní wọ́n bá ti rí tó ń fọṣọ báyìí èyí àgbànú ilé wọn àkàṣọ òun náà fẹ́ fọṣọ ṣé ìyàwó wa mọ̀ wò pé mọ́mí ẹ tí ò tó yí ga aṣọ ẹ̀ mo fẹ́ fọ yín náà kó wa ọmọ ọlọ́mọ ilé ọkọ dùn ún pọ̀ bó wa ni. wọ́n bá fẹ́ wọn lọ ní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ọmọbìnrin yìí òun jẹ́ mùsùlùmí ọmọkùnrin òun jẹ́ kírísítẹ́nì ṣùgbọ́n ṣe mọ̀ yìí pé tí wọ́n bá sọ̀rọ̀ nípa ìfẹ́ kò ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀sìn kò dẹ̀ ní nǹkan ṣe pẹ̀lú ọjọ́ orí. ibi iṣẹ́ kan náà ni wọ́n ti ṣe pàdé ara wọn lóní pẹ̀kíkópẹ̀kí. ó kù bí oṣù bí ọ̀sẹ̀ bí ọjọ́ tọmọkùnrin fẹ́ fi iṣẹ́ ti ìlú yẹn lẹ̀ tó fẹ́ lọ sílùú mi ìyẹn Ìjẹ̀bú Òde. ó lọ́mọbìnrin yìí wọ iṣẹ́ tiẹ̀ yẹn ni pé ẹnìkan lọ ẹnìkan wọlé. ire ni ó tọkọtaya ẹ máa jó ẹ kú oríire tọkọtaya ẹ máa jó. ṣé ẹ rí bẹ́ẹ̀ lòmíì bá ní ọkàn rẹ̀ tó yí gbì ṣé ẹ mọ okùn tán fi ń gọ̀ pẹ́ tán pè ní ìgbà. bóyá ọlá ó yẹ kó mọ̀ náà ṣé ò mọ̀ gbà ní ìgbà tán fi ń kọ̀ pẹ́ òkè lọ́la ṣé ò mọ̀ àbò ò mọ̀. ó padà mọ́ okùn tán fi ń kọ̀ pẹ́ ṣé ẹ mọ̀ ìpókùn yìí yí débi pé wọ́n á ní tó bá yí bí ìpẹ̀tì. bẹ́ẹ̀ ni ẹni bá sì yí tó kọjú okùn ìgbà. kódà tó yíjókun ìgbà lọ kò sí ni tọkàn bá ti bírèkì tó bá rẹ́ni bírèkì àti ẹ̀mí èpẹ́ bọ́ láṣẹ Èdùmàrè àní bọ́ lẹ́mìí.
ọkùnrin yìí àtọmọbìnrin yìí wọ́n jọ ń bẹ̀rẹ̀ àníyàn wọn bọ̀ ní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ inú àwọn méjèèjì dùn wípé this is my love sweetheart mi ẹni bí ọkàn mi ìfẹ́ mi ẹ̀gbọ́ ọmọ tó ṣẹlẹ̀ ìyàwó mi ni ẹ má wulẹ̀ fúnra ẹlẹ́dẹ̀ẹ́ sórí ó ti di cement omi ti di omi àti wá jọ lẹ̀pọ̀ ṣé wọ́n rí bí wọ́n ti separate cement àtomi lọ́tọ̀ọ̀tọ̀ kò ṣeé ṣe ìyẹn nípa àti wọnú ara wa ti lẹ̀pọ̀ òkè lámbà ní lámbà kan kò sẹ́ni ó yé wọ́n ṣà ń béèrè àníyàn wọn bọ̀ wọ́n bá fẹ́ wọn bọ̀ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ wọ́n bá fẹ́ wọn bọ̀ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ kí n má fẹ̀mí ọ̀rọ̀ gùn ó di pọ́mọkùnrin kúrò ní iléeṣẹ́ yẹn ó bọ́ sí Ìjẹ̀bú Òde ọmọbìnrin yìí òun yìí wà ní Ìbàdàn tá a wà ń bí òkè wọ́n pera wọn ṣe mọ̀ ìpó ti di distance lover bẹ́yẹn wọ́n pera wọn sweetheart mi báwo wá ní ọlá kí ló ń ṣẹlẹ̀ wẹ́dà iṣẹ́ òtútù yìí ò wá mú ẹ jù òkè tó tútù bá mọ̀ wá sọ́ra rẹ̀ domi gbóná ó padà ṣàbẹ̀rẹ̀ sí ní pé ẹ mọ̀ pé pípẹ́ àwọn obìnrin náà ló máa ń pọ̀ àwọn obìnrin máa ń yóò fẹ́ ìfẹ́ náà ni ọkùnrin yẹn ní kò sí wàhálà ìgbà tó bá ọkùnrin yẹn tún ní ọmọ tó ṣẹlẹ̀ máa pè padà mà ìdájọ́ mo fẹ́ àtẹ̀ǹtì àwọn kan irọ́ náà ni kí n ṣá máa fẹ̀mí ọ̀rọ̀ gùn wọ́n jọ ń bá bọ̀ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ nígbà tó yá separation wà náà àwọn ẹnìkan wà ń bàdàn ẹnìkan wà níjẹ̀bú Òde kí n má fa ọ̀rọ̀ kí n má bòpò lọ sí ilé olóró ó di wípé kàn ṣe ṣége ṣe hàn pé tífẹ̀ bá ń gbóná yẹriyẹri èèyàn ní mọ̀ pé èèyàn fowó ra káàdì àbí dẹ́ta ni ojoojúmọ́ ní ìṣẹ́jú sweetheart mi kí ló jẹ láàárọ̀ kí ló dé ṣé wọ́n ló fún tà náà ni ẹ̀mọ ìdí abáwo ni ṣé òtútù yóò mú ẹjù ọmọ tó ṣẹlẹ̀ àbóyá kò dẹ̀ bọ́ ìlómi kó gbé sínú kinní kan kó gbé lọ síbi iṣẹ́ ẹni tí òwúlẹ̀ mọ̀ nǹkan gbé lọ wípé mo gbóúnjẹ lọ bí iṣẹ́ tẹ́lẹ̀ àwọn nǹkan kan bẹ tó yẹ pé àwọn obìnrin àti máa ń kẹ̀ láti lẹ̀ òdẹ̀sìn tó bàjẹ́ níbẹ̀ bọ́mọbìnrin náà ṣe ń ṣe nìyẹn ó ń pè wọ́n jọ ń pera wọn ìgbà tó yá lódì kan máa pera wọn lẹ́ẹ̀mejì lójúmọ́ tó ti jẹ́ bí ẹ̀mẹrin táwọn gùn tẹ̀ lé ká ìgbà yóò dé ẹ̀ẹ̀mejì ìgbà yóò dé ẹ̀ẹ̀kan ìgbà tó yẹ ẹ̀mọ obìnrin náà lọ́wọ́ kọ́ máa fura oh my dear má dá mi lóhùn sórí ibi tí mo ti ń ṣiṣẹ́ ń sìn ó táìtì débi pé mi gùn tiẹ̀ fẹ́ ráyè fúnra mi nínú 24 hours lóyìnbó ń pe ọjọ́ tó lóyìnbó ń pe ọjọ́ kan tó bá yẹ ṣe kán ṣe ní 58 hours kò tún tí ì tó òun òkè ìyàwó ṣáà máa ń rò pé ìyẹn girlfriend anyway ṣá ó yẹ ká firun dúdú ṣiṣẹ́ ká lè bá firun funfun jẹ ìgbádùn báyé ṣe ń lọ náà nìyẹn wọ́n jọ ń manage ara wọ́n jọ ń manage ara wọn kí n ṣá máa fọ̀rọ̀ gùn ó di wípé ọmọkùnrin yìí ó tún introduce ẹ̀ sí àǹtí ẹ̀ wípé my dear sister girlfriend mi leléyìí o tí ń ṣe girlfriend ẹ jẹ́ ń pè níyàwó àfẹ́sọ́nà mi ìyàwó mi leléyìí o fiance mi leléyìí o mo dẹ̀ fẹ́ kí ẹ máa kẹ́ bá mi gba nọ́mbẹ̀ ṣé lè máa pera yín nǹkan kan kò sí problem ṣùgbọ́n ọmọkùnrin yìí ó ti ní nínú ọkàn rẹ̀ ṣeré máa sọ nǹkan kan pé Ọlọ́run lágbára ó dẹ̀ tóbi tó bá jẹ́ wípé ọkàn ṣe ń rídìí èèyàn lè rídìí ọkàn èèyàn pé ó yá ọkàn ẹ̀ kó sí inú ẹ̀ jẹ́ kí n wò ó ìbá ti rọrùn jù àṣẹ nínú ọmọkùnrin yìí ó gángan mọ̀ wípé òun ò lọ́mọbìnrin yìí fẹ́ ó ti lẹ́nìkan mo ṣáà mọ̀ wípé ẹni tó fòkà sí lọ́wọ́ lọ́sẹ̀ tó lọ yìí kò ń ṣáà ṣe mọ̀ràn ọ̀sẹ̀ kan kò ń ṣoṣù kan kò ṣáà lè pàdé èèyàn lọ́sẹ̀ kó lóun fẹ́ lọ́sẹ̀ kejì àbó òun fòkà sí lọ́wọ́ òkè tó bá ṣe é ṣe ó ṣe é ṣe kéèyàn pàdé èèyàn láàárọ̀ yìí kó dẹ̀ fòkà sí lọ́wọ́ ń rọ̀lẹ́ kí lọ́wọ́ adégbà tí ń sọ kò rí àǹjànú ó yá wọ́n jọ ń babọ̀ ọmọbìnrin ní tó wá ṣe òun ní kàyéfì ni wípé boyfriend òun wá pe òun ní ọ̀sẹ̀ tó lọ pé ibo lòun wọ̀ wá ní àwọn gan wà ní Jẹ̀bú Òde ló wà òde wàá bá mi nílé wọn mọ̀ pé mo ti rìn lókè tí wọ́n ní à my dear mi ò mo ẹyin tó ṣẹ̀yìn pé jẹ́ ká máa wò nítorí pé àwọn wá ṣe ìnáwó níbí láti wá assist sister òun ni ókè kò sí wàhálà ìgbà tó di ọjọ́ Monday tóbìnrin fẹ́ máa lọ ẹ mọ̀ ó ti ṣe níṣe wípé láti Ìjẹ̀bú Òde kó lọ resume sí ọ́fíìsì ni ó bá sùn pé a kò ṣeé ṣe o má bínú torí in fact bóun ṣe wà ó ti pẹ́ òun ti pé òun dẹ̀ lọ sí Ìbàdàn kò sí wàhálà kí n má fẹ̀mí ọ̀rọ̀ ọ̀gbẹ̀yìn èèyàn mi. ẹ̀dẹ̀ àmọ́ iye o àyèdè adé ọkọ̀ kàbáyà. kí n má fẹ̀mí ọ̀rọ̀ gùn ó di ọjọ́ ká ní ìyàwó àmì girlfriend ó lọ sílé ní ọjọ́ Monday Tuesday Wednesday Thursday Friday Saturday bó ṣe di ọjọ́ Saturday òun lórí online wípé arákùnrin wa ìlú wà náà bóòtù lórí omi ó sì fi ó propose another girl wípé will you marry me ọkùnrin mo fún yín respect kẹpẹ̀lẹ́ o ó dà mo fi ruyọ̀ yìí mo gbèdì abákẹ́ adé mi bèbí o. ọmọbìnrin yẹn wá ń rò nínú ọkàn rẹ̀ wípé àpọ̀ sísá fún mi ẹ dúró káàzù mi pò ń lọ ọba ní ọjọ́ Monday àbí Sunday yẹn ló ń tẹ̀wé pé ẹ jẹ́ kó rún mọ́ jàre
tó kó máa gbọ́dọ̀ ẹ̀ lọ ní ọjọ́ Monday ìyẹn ni pé ó ṣe àmírelé òrelé fóun nìyẹn o. tá a bá ń sọ àmírelé òrelé àwa tá a lọ sí public school ló lè yé. sojú àlàtú. bẹ́ẹ̀ ni tá a bá ti jáde ìlọlé àmírelé òrelé ọlọ́jọ́ òní o bàbá gbogbo ẹ̀kọ́ tá a ti kọ́ nínú ilé ìwé wa má ṣe jẹ́ kí ẹyẹ èṣù kó ṣàájẹ lọ́kàn wa àmì o àmì àṣẹ. ìyẹn ni wípé gbogbo fùràpàpà táwọn ti jọ ṣe láàrin àwọn kọ́lọ́ má bàjẹ́ o ṣùgbọ́n gangan lòún fẹ́ bàjẹ́ báyìí kọ́lọ́ sì dáríjì torí dáríjì lọ lòmíì fẹ́. gbogbo wa gan la nílò dáríjì ṣùgbọ́n tó pọ̀ ju bìkan lọ. ọmọbìnrin wa ṣe ń tó mórí mi wúlò tó ó bá ọdún ṣe é mọ̀ yìí pé mo lo lánsà kan gbà tí mo bẹ̀rẹ̀ ètò yìí mo ní àna mi agbá mi aṣá mi kò dùn mí kò bẹ́ẹ̀ níbi tó ti dáa ni. wọ́n ní ọmọdé wa ní kò ní dáa fún yẹn tó náà tí ọwọ́ ìyá bá tẹ̀ gidi tí ọwọ́ pankẹ́rẹ́ tẹ̀ sánsan àbí bílálà àbí kòbókò. I'm sorry sir mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ni ó máa sọ. ẹ jọ̀ọ́ mọ́ mi ẹ dáríjì mi mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. ìyẹn ni pé ó bá níbi tó gbé lápẹ̀rẹ̀. ọ̀rọ̀ ọ̀fẹ́ bí àdánwò ni àwọn kan ní kèé ṣàdánwò ẹni tó fẹ́ bá fẹ́ kó jàdánwò nú ayé òun ni ó jàdánwò fún àwọn ọmọ ayé. ẹlòmíín tiẹ̀ sọ wípé ọkàn wàá dà ẹ́ dákun àyè dà. ṣé ẹ rí níbi tí obìnrin míì tó mú àyè tó mú àtẹ̀gàn tó soft dé tó succulent dé tó tender dé. Yorùbá máa ń gba òwe kan òwe yìí dẹ̀ make sense gan wọn á ní pé gbòǹgbò ọ̀nà ò gbọ́dọ̀ gbé ní ṣubú lẹ́ẹ̀mejì. wọ́n sì ní wípé iná èṣìṣì ò ń jóni lẹ́ẹ̀mejì. wọ́n lẹ́ni ó bá jó lẹ́ẹ̀mejì tó bá jó lákọ̀ọ́kọ́ tó tún jó lẹ́ẹ̀kejì ó ti dòmùgọ̀nù èmi ò mà ní dòmùgọ̀ àtẹ̀yìn náà. ohun tá lóun bá sopọ̀ kẹ́nìkan máa tú. bẹ́ẹ̀ ni ohun tó lọ ń bá sopọ̀ kẹ́nìkan máa tú ṣùgbọ́n àwọn guys àsìkò yìí wọ́n tún débi pé wọn ò tiẹ̀ ẹlòmíì ò tiẹ̀ ráyè marriage àmọ́ gbọ́ àyè wàá dà. kódà nígbà tó di ààyè kan mo máa ń sọ fáwọn èèyàn mi tí ò ní bàjẹ́ ẹ ṣáà mọ́ gba àǹkárá fèmí àǹkárá tẹ́ gbé fún mi tí n fi ra owó tí n fi ra àǹkárá ẹ jẹ́ n fi ra gift àbí kí n kó ní envelope kí n present ìyàwó àbọ́kọ tó bá invite. àgbàdúrà kígbéyàwó túká àgbàdúrà kó bàjẹ́ lóòótọ́ o. olólùfẹ́. ṣùgbọ́n ẹ̀rù ti ń bá àwọn èèyàn ìgbéyàwó gan wàá fẹ́ níláárí mọ́. love wantiti ọ̀rọ̀ ìfẹ́ ló mú mi lọ́kàn ló ń pa mí bí ọtí. I love you till I die too. ìgbéyàwó ti wá di kọ́rọ̀ ó ti di tọ́rọ̀ épìnì ó ti di tọkàn fọwọ́ lásán yẹpẹrẹ mú. ó jẹ́ nípa àṣìrántí dáadáa ṣáà náà wá kéré nú ayé ni ẹgbọ́n ṣe ó fún mi wá kéré ni. nígbà táwọn àǹtí wa àwọn kùsì wa tó bá ṣèyàwó àbí tó fẹ́ ṣèyàwó wọn á ní ó yá ìwọ ni wọ́n máa ṣọmọ ìyàwó inú tiwa náà ó dùn nítorí pé a mọ èrè tó wà ń bẹ̀. àìmọ̀ tí wá tiẹ̀ máa dùn ẹ̀ mọ̀ pé aṣọ ọmọ ìyàwó àti tìyàwó fẹ́ jọra bákan bákan. ṣùgbọ́n ẹ̀rù a máa bẹ lòmíì ọmọ ní ọ̀rẹ́ kan ẹ má jẹ́ dárúkọ tó rọrùn orí afẹ́fẹ́ ó máa ń go viral gan. tó bá ti rẹ́nìkan tó fẹ́ ṣèyàwó á ní ìwọ Ọlọ́run fún mi mà ní kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n ní lady náà tó wọ́n ní lady yẹn fẹ́ ṣèyàwó kí ló dé gan ṣé wọn kàn lè fúnra wọn lóyún kan gbéra wọn wọlé ní ewó gan ti ẹ̀yàwó ẹ̀rù bá nítorí pé ọmọ tó ń sọ. bàbá mi mọ àtẹ̀ríba síwájú. tá a kúkú sọ yìí náà ilé ọkọ ló wà ó lóbi sùn ó bí wálẹ̀ ṣùgbọ́n mọ tó ń sọ. bàbá mi mọ. èmi máa ń ṣàlàyé pé ohun táṣọ ń bò nú ara ò kéré. mi bàbá wa. ẹ̀jẹ̀ wàá ròyìnbó tó ṣe pádò ní sẹ̀sìn ẹ̀yẹ ṣáà ti lò ó kó ṣe fẹ́rẹ́fẹ́ onífẹ́rẹ́ jógí. mi mọ àtẹ̀ríba. gbogbo ẹ ti fẹ́ mọ́ ó ti make sense máa lọ tiẹ̀. bí àṣà Ìbàdàn wa ni máa lọ tiẹ̀. ẹ má bínú Ìbàdàn lèmi náà o kí ló ń ṣẹlẹ̀ ṣé mi wà ní ṣèdè ni ẹ jẹ́ ń ṣèdè o. wá wá o. ẹlẹ́dàá gbogbo ènìyàn. ṣé ìwọ Ọlọ́run o. Ọlọ́run àtàlẹ́. ọmọbìnrin iṣẹ́ tó múnú mi dùn èyí tó ṣe náà ni wípé
ó dùn ó bá quite alright ó dùn ẹ dákun ta ni wọ́n gbá létí àbí ta ni wọ́n gún lábẹ́rẹ́ tí ò ní jakoro wọ́n lè ní ọ̀tá lọ́fà ló ń jakoro náà ọmọbìnrin wa mú fóònù ẹ̀ ó wá copy fídíò yẹn ó wá send ẹ̀ sórí status ẹ̀ ó wá wish guy yẹn ó wá wish ẹ̀ wípé congratulations my dear ẹ̀ẹ́bí sùn o ẹ̀ẹ́bí wàlẹ̀ o ìkọ̀ọ̀kan ó tún wá mú another video níbi tí bọ̀bọ̀ yẹn àti lady yẹn tán ti ṣe Romeo and Juliet lábẹ́ igi òrombó lábẹ́ igi òrombó ó tún wá ní wow see love. Bàbí mọ́ àtẹ̀ríba síwájú ìtẹ́rẹ́. Ọmọkùnrin wá lẹ́rù ó ní ẹ̀rù wá ń bọ ọmọkùnrin yìí gangan báyìí lọ́wọ́ tá a wà yìí. Bàbí mọ́ ìwọ lọ́rùn gbogbo wa. Èmi máa ń ṣàlàyé nǹkan kan fáwọn èèyàn tẹ́ wọ́n bá kó tán ẹlòmíràn ní kò sí tán pè ní pé ẹnìkan bírèkì àtẹ̀yàn ọ̀gbẹ́ni ọwà. Àtẹ̀ríba síwájú. ṣé ẹ̀rá bírèkì àti gan kò ń ṣe sisi àbí ẹni tó bá wà ní àfẹ́sọ́nà ìyàwó lẹ́mìí gan lẹ́yìn kó bímọ bíi méje mẹ́jọ mo wá bí ni mi ò wá kọ́ ọlọ́run wọ́n á tún bírèkì àti ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹni tó bá kàn ló mọ̀ burúkú ní kèmí àti yín o. ṣùgbọ́n tí mo gbìyànjú àti ṣàlàyé fún wa náà ni pé ká mọ expect the unexpected ó dàbí ìyàwó inú ilé ni àwọn èèyàn wọ́n máa rọ́ wa pa o lágbára ọlọ́run nípa rọ́ wa bí Fẹ́mi àti yín o. mẹ́jà máa retí àwọn nǹkan kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé ó ṣẹlẹ̀ ó possible kó ṣẹlẹ̀ tó bá tiẹ̀ wá bà wá kò ní lọ àfẹ́ẹ̀tì àti wa. No peace in this land. ṣé ẹ mọ̀ pé àwọn bàbá kan bẹnu ayé. Much darkness in the midst. àwọn bàbá yìí wà nú ayé débi pé àwọn máa rọ́ wa pa tẹ́ ẹ bá ti rí mọ́gàjì tí ò délé yín jẹ́ ẹ̀kan lọ àfìgbà tẹ́ ẹ kọ́lé yín nìkan náà wá tán kàn wá wà lórí sọdìn tẹ́ ẹ kàn ti rí àwọn ìyá kan gèlè wọn dàbí àwọn ti àwọn ọmọ mi Ìbàdàn mo kẹ́yìn mọ̀mọ́ wa lágbára Ọlọ́run lọ rẹ̀ mi yín tẹ́ ẹ tún ti rí àwọn òkú kan táwọn ẹ̀yà máa dáadé ẹkú ọjọ́ mẹ́ta kókò kí ni kí wọ́n bá yín kílẹ̀ fẹ́ jẹ ìyàwó mi wò ń tá a bá wájú oúnjẹ lọ ṣáàjókòó ọ̀rọ̀ ló kóbokóbo rò ó àní ó ṣáàjókòó. tá a bá ti ń gbọ́ sórí ìyàwó mi wọ́n ní ìyàwó inú ilé yìí o bẹ́ẹ̀ nìkan sì dé lọ́sàn-án gan lásìkò tá a wà yìí tó bá lóun dé kódà kójọ́ mọ ààrẹ orílẹ̀-èdè kọjọ́ mọ ààrẹ ìlú òyìnbó ìwọ nìyálé pẹ̀lú àwọn ọmọ tó bí láṣẹ Èdùmàrè ò ní sunkún kankan nù wọn ṣọ́ wá rí o ìwọ nìyá wa o torí tóbìnrin bá ti pẹ́ nù ilé adìyá ìwọ nìyá wa ò ní dààmú ṣàmọ́ ní at the back of your mind pé wọ́n ti dé ìyàwó mi ní ọmúdé yẹn kò sí story ṣùgbọ́n tí òfin ní bàwájú ni pé ká expect the unexpected tá a bá ti expect ń tà retí yẹn bá wá dé kò ní bá wa lẹ́jà fún èmi ṣàrúrò wá mọ̀ ń bẹ̀ wá ní gbogbo àwa sisi àwọn ọ̀ṣọ́rọ̀ adélébọ̀ tó àjọ lọ́mọge àwa tí a jẹ́ àwa sisi kámpọ̀sì mọ̀ ń rọ̀ wá mọ̀ ń bẹ̀ wá ní ẹ má jà chip ara wa nítorí pé ohun tó léwu ni bẹ́ẹ̀ ni ẹ tiẹ̀ jáwọ́ àwọn ọkùnrin kan ní ẹ wo kí ló ń ṣẹlẹ̀ ẹ wo ẹ gbàgbé jàre kí ló ń ṣẹlẹ̀ chop and clean mouth wọ́n pọ̀ ń bẹ̀. Teach your children, teach your ẹ children. bá ti rí tí wọ́n ti ń fọ́ ra mú wọ́n ti ń fọ́ ra tẹ́dì wọ́n ti ń fọ́ ra arúgbọ̀n tí ọ̀pọ̀ ń bẹ̀ wọ́n ń bọ̀ nù. gbogbo ẹ̀yin tẹ́ wá nírú ẹ̀mí báyìí nínú Ọlọ́run náà làábẹ̀ ṣùgbọ́n tó ráyé ti lajú kò sí ní ta tún fẹ́ sọ jù báyìí lọ. wọ́n ti bàbá mi a máa powó kan wọ́n sì máa àbí kí n pè láṣà ni bàbá mi a máa ní wá ń bí ohun tó bá ní jẹ mọ́ irun mú. ọkùnrin tó bá ní fẹ́ mọ́ gbowó owó ẹ̀ o nítorí nǹkan mi kọ owó wọn ọ̀la ìtọ́bọ̀gì lọ́dọ̀ ọmọ àbí gift ìta ni gift ibú mi ò fẹ́ gift náà kí ló ń ṣẹlẹ̀ o ti rí mi sí. nọ́ọ̀nẹ́sì kò síbikíbi tí mo rè é. bẹ́ẹ̀ ni kò síbikíbi tí mo wà tẹ́mi ò ní fọwọ́ sọ̀yà tó rọ́mọ Nàìjíríà ni mi. ọmọ Naija máa ní mí. abeg to Nigeria my country to be faithful loyal and honest. kò síbi. kíní kan gbọ́ ògùn gbọ̀n ni ẹjẹ́ àfiṣe. èmi ò ní fọwọ́. a sì mú ètò bọ̀ sí ibi kùnkùn bí àṣà bàbá mi ọ̀gá mi Alàgbàdélé Ọládẹjọ. defend our unity uphold our honour and glory. kò síbikíbi tí. tó bá jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ìkànnì Cream Radio and TV ètò tẹ̀ ń gbọ́ ni ètò ayé obìnrin pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Olúwafúnmiláyọ̀
aya Animashaun ọmọ bàbá òye nìran aya Ọ̀yọ́ Aláàfin rèé. ohun tá a bára wa sọ lórí ètò ayé obìnrin fún tèmi ó náà ní egbò ọkàn ohun tó ṣẹlẹ̀ láàrin ọ̀dọ́kùnrin àti ọ̀dọ́bìnrin méjì inú mi dùn wípé ẹ̀ ń bá wa bá lọ tó yẹ pé ìfẹ́ wa fẹ́ gbọ́ details ẹ̀yẹn ṣá lọ sórí Facebook wa ẹ lọ sórí YouTube wa ẹ máa rí Clean Radio and TV níbẹ̀. kò síbi kíbi tí mo rí. ẹ máa wò wá kétékété ẹ máa gbọ́ wá kétékété títẹ̀ fi ń gbọ́ wa ìnídìí ojú tẹ̀ fi ń wò wá ò ní fọ́. jama ni mi. ṣé ẹ mọ̀ wípé tá a bá ti fẹ́ ká ètò nílẹ̀ tá a ti fẹ́ ṣe ní normal náà tá a bá ṣe wedding wọn á ní wọn tẹ́ red carpet ẹlòmíì lè tẹ́ green carpet á tẹ́ blue carpet red carpet náà ṣá gbogbo ẹ̀. wọ́n bá dẹ̀ parí ètò wọn á ṣe kí ni wọ́n á ká lẹ̀ ìyẹn náà nípa àwọn náà ti ń ká ẹ ní ètò fún tèmi. àwa ti rẹṣẹ́ ìgbàgbé tá a fi máa ń parí ètò. ìrà ni mo ṣàyè wa. àdúrà yìí náà ni. òṣìlúyà àṣìlúyà bóyá olórí la máa ń ṣìyàn. ó dẹ̀ tún lè jó nílùú tó lù kúrò mí. ló sábà mọ́ ta bá ti fọ́ sí fèrè. ṣé ń gbọ́. ló fọ́ síta nílùú nàìjà. kò sábà tí ò dá ó lè jẹ́jọ́ yẹ burúkú. bó ṣe jọba ìlú bó ṣe ti ìkọ̀rọ̀ yàrá. táwọn alátìlẹyìn ló lágbára jù níjọba. akíwa dáadáa akíwa lọ́kùnrin akíwa nílòbìnrin ẹ ṣe ń tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wa. mo ṣàyè wa. òṣìlúyà. láṣẹ Èdùmàrè àní ṣayé wá àní ṣíléyà gbogbo àwọn ọ̀dọ́ wa lágbára lọ́wọ́ Elédùmarè eégún àwọn ni wọ́n fẹ́ wọn ò ní ṣìyàn. ló fọ́ síta nílùú nàìjà. kò sábà tí ò gbogbo àwọn ọ̀dọ́ wa pátápátá wọn ò ní ṣìyàn eégún bíi eégún ha tí wọ́n báyìí òun ni wọ́n fẹ́ mi ìbá ti mọ̀ kí n ṣègbéyàwó ti pẹ́ lọ́lọ́run ó ṣe é tá a lónìí ṣègbéyàwó kò ní jẹ́ ìpín yín ilé yín á tura ọ̀nà yín á tòrò ọkùnrin àbí irọ́ obìnrin àbíyè láṣẹ Èdùmàrè ẹ ní ṣìyàn ẹ ní ṣíléyà o ẹ ní fọ́tà lọ́kọ ẹ ní fọ́tà láya ẹ ní dìgbòlù èṣòṣò ní dìgbòlù yín ilé yín ò ní dìbàjẹ́ ní rí gbé sọnù bí ó ṣe bí ọmọ. ìlú bá kígbe wípé jọba rú ẹ ò dá èmi ò ní sọrú ẹ. ẹ gbọ́ mo kí ọ̀rẹ́ mi mo kí pàdí mi àwọn ti Golden Sister lẹ́wà. bó ṣe jọba. àfíjú tailor tó mòye happy birthday long life and prosperity in Jesus name láṣẹ Èdùmàrè ó rere gbogbo tí ọkàn rẹ̀ ń fẹ́ lọ́lọ́run ó ṣe kíni ni ó yọ̀ǹda kan nínú owó ọmọ àlàáfíà àìkú tí ṣe bá lé ọ̀rọ̀ ọmọ lẹ́wọ̀ lọ́jọ́ bíi tèmi ohun tó wá wà lọ́kàn ẹ tó lè bá àyàn sọ yẹn ìwọ bọ́lọ́run sọ mo sì gbàgbọ́ wípé Ọlọ́run ó ṣe ìwòye ẹ̀mí orin aleluya ní ó gbẹnu ẹ̀kọ́. ilé àtẹ̀tí kò ṣe rárá. àti gbogbo ọlọ́jọ́ bíi January lágbára lọ́wọ́ Elédùmarè igba ọdún kan. ìwọ̀n tán kò sábà tí ò dá. àparí ètò fún tèmi ká tún pàdé ara wa lọ́jọ́ mẹ́jọ yẹn tí ṣe ọjọ́ ajé Monday. àwọn alátìlẹyìn ló lágbára jù níjọba. èní ni Monday tó gbẹ̀yìn oṣù kínní èní náà tún ló gbẹ̀yìn oṣù kínní. lágbára lọ́wọ́ Elédùmarè ikú olọ́nlẹ̀ yìí àrùn olọ́nulẹ̀ yìí òfò ìbànújẹ́ àdánù ogun lẹ́jọ́ lẹ́jà kò ní jẹ́ tèmi àti yín oṣù kínní àlòjá oṣù kejì àlòjá á wàá lo oṣù yẹn ọdún yìí já títí wọ December àní sunkún ọkọ àní sun tọmọ àní sunkún ara wa àní wà láyé bí aláìsí àní dààmú òní fẹ́ gbà fún wa lóúnjẹ láṣẹ Èdùmàrè. ọmọlá káṣe ohun tó tọ́ káyé lè dọ́gba. happy new month in advance pẹ̀lú owó ọmọ àìkú tí ṣe baálé ọ̀rọ̀ á máa rohun rere gbogbo bára wa ṣe àní kánjúkú àní ṣàìsàn àní ṣàìsí àní jẹgun kan ẹ̀ràn àní wàkísà kan aṣọ ọmọ aráyé ò ní bèrè pé bó lọ́lọ́run wá wà kó tó bá wa ṣe á ṣe pẹ̀lú ìrọ̀rùn fún ayé wa ni àwọn ògo wẹrẹ wa tá à ń wò yẹn àní wò wọ́n láwò sunkún àní wò wọ́n láwò banújẹ́ ẹ̀yin ọkọ wa láṣẹ Èdùmàrè ìgbàanú ilé yín ọmọ lékún sí ni ẹ pẹ́ fún wa láṣẹ Èdùmàrè. síbẹ̀ kó ń gbọ́n bá lè gba rere. a lọ fún tọ̀sẹ̀ yìí ká pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ayọ̀ àtàláfíà pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Olúwafúnmiláyọ̀. ẹ jẹ́ ká gbìyànjú kájọ. ẹ̀yin ẹ máa wò wá ẹ máa gbọ́ wá ẹ máa ṣe ẹ máa láìkì. máa tòbí lójú. bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa tún fọ́lò jẹ́jẹ́ tù jẹjẹ oògùn kọ́ ọlọ́ni. síbẹ̀ kó ń gbọ́n bá lè gba rere. àṣàlàṣà pàdé mi èèyàn mi jùjùjù. fọ́tò lórí mi gan àbọ̀rọ̀ ni. Babátúndé Saheed Mr Sport alọ́lọ́ ń dènà. sọ pé olórí ò dá. lórúkọ lọ́wọ́ bọ́tìnì mi fún tèní ọlá ni èmi alọ́lá yẹtí. ẹ̀yìn rere.
ó ti ń wo ọlọ́run ogun ipò tún wo ọlọ́run mọ́ èṣù ò ní jẹ́. pé wọ́n ká padà ṣe. ọ̀nà rẹ̀ ti ń là ó là sówó ó là sọmọ ó là sẹ́kù tí ṣe bá lé ọ̀rọ̀ akandùn ní mú ọ lọ́wọ́ ò ní ṣàìsàn ò ní ṣàìsí. olórí. ọlá ló kọ rẹ ọlá ìbùkún ọlá owó ọlá ìgbéga ọlá ìfẹ́ ọlá ayọ̀ ọlá àlùbáríkà iṣẹ́ kékeré owó ńlá ni ò wá ní ṣíléyà ò ní ṣìfẹ́. ẹkùn ààrẹ ló fẹ́ láṣẹ Èdùmàrè. ìlà rí dájú o. ọlá ọláwọlá kò áta ìlà abilà ilẹ̀ sìn lórúkọ Jésù Kristi Olúwa wa ó tún dijọ́ mẹ́jọ ẹ ṣeun. kí ló ń kọ́ bá wa ní Naija.